ó mà wá lágbára báyìí o. Àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní ipa tá a bá pa ọ̀gbẹ̀rì a ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ pọmọ awo. Òun lọ̀rọ̀ tó ń jáde láti ẹnu kan nú àwọn abá ààrẹ ṣiṣẹ́ tí wọ́n porúkọ rẹ̀ ní Bùhálà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe jáde, wọ́n ń sọ papọ̀ láàrin ara wọn pẹ̀lú àwọn afọ̀rọ̀wánilẹ́nuwò oníròyìn ibi tí wọ́n ti ń ṣe lálàyé wípé ní àsìkò yìí òun kọ́ ló yẹ kí àwọn aráàlú máa sọ fún Tinubu wípé kó kọ̀wé fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀ Nàìjíríà. Gẹ́gẹ́ bí ti Daniel Bùhálà sọ, ó ní wípé lóòótọ́ ní ìgbà kan rí wọ́n ti sọ fún ẹnìkan tó ti gbà kan jẹ́ ààrẹ orílẹ̀ Nàìjíríà rí ìyún Ebele Jonathan wípé kó kọ̀wé fi orí ipò sílẹ̀ o. Ó ní wípé ìyẹn bófin mu lábẹ́ òfin kí wọ́n sọ fún Jonathan ní ọdún náà lọ́hùn wípé kí ó fi ìlú sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀ Nàìjíríà. Eléyìí náà ló ń wáyé lẹ́yìn òrẹ́yìn tí wọ́n ní wípé àwọn ẹṣin òkọ́kù àti apaniṣayọ̀ wọ́n ní pé wọ́n ti gba gbogbo ìlú kan o. Àwọn tí ó jẹ́ pé tí wọ́n bá ti jínigbé báyìí owó rọ̀gùnrọ̀gùn ni wọ́n ń béèrè láti fi lè tú àwọn ènìyàn sílẹ̀ yún owó ìdóòlà ẹ̀mí tí wọ́n ń pè ní ransom. Ṣùgbọ́n nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá arákùnrin yìí lẹ́nu wò ní orí àmóhùnmáwòrán kan ló ti ń dá wọn lóhùn wípé bí a ṣe máa ń rí wàhálà kọ́ ni wàhálà ṣe jẹ́ gangan, wípé tí ìṣòro bá dé ìṣòro gangan kọ́ ni ìṣòro, ṣùgbọ́n nígbà tí a ò bá rí ojútùú láti fi yanjú ìṣòro gangan ìgbà yẹn gan ni ìṣòro tó dé. Ọ̀rọ̀ yìí ló ń jáde lẹ́nu ẹni tí wọ́n porúkọ ẹ̀ ní Daniel Bùhálà. Ó ní wípé tí a bá ní ká wò ó tí èèyàn bá ní ìṣòro àbí ìpèníjà nínú ayé tí kò bá gbìyànjú láti wá ojútùú sí ó ṣeé ṣe pé ìpèníjà òun náà ni yóò padà gba ẹ̀mí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ o. Wọ́n wá ní pé kò sí ní gbogbo orílẹ̀-èdè àgbáńlá ayé yìí tí wọn ò ti máa kojú ètò ààbò tí kò jingiri tó. Bẹ́ẹ̀ náà ló ní pé òun sọ fún àwọn kan nílé iṣẹ́ móhùnmáwòrán kan wípé ibi tí wọ́n ti ń dá ọ̀rọ̀ tó pọ̀ jù wípé orílẹ̀-èdè Amẹ́ríkà ní United States gangan náà ni wọ́n ti ń dá ọ̀rọ̀ tó pọ̀ jù. Bóun ló fà á tí wọ́n fi ń sọ fún Donald Trump wípé wọ́n kọ́ yọ èèrùn igi tó wà lójú ẹ̀ kó tó di pé yóò máa gbé èètì igi tí ó wà ní ojú àwọn ọmọ Nàìjíríà kúrò ńbẹ̀ o kó tó máa gbé igi ńlá tó wà ńbẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí arákùnrin ọ̀hún sọ, ó ní pé pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè tó bá ti jẹ́ wípé ìjọba alágbádá àbí ìjọba àwarawa òun ni wọ́n bá ń ṣe níbẹ̀, òun náà nírú àwọn irúfẹ́ nǹkan báyìí ló ti máa ń sábà ṣẹlẹ̀ jù. Ó ní wípé ní ìsọ tí wọ́n sọ fún Jonathan wípé kó kọ̀wé fi ipò sílẹ̀ ní ọdún náà lọ́hùn, ó ní eléyìí tí ó bá òfin mu ni, ṣùgbọ́n eléyìí tí wọ́n sọ fún Tinubu báyìí wọ́n ní kò bá òfin mu o. Bẹ́ẹ̀ ni ìjọba ò sì ní sọ fún ẹnikẹ́ni wípé kí wọ́n má sọ ohun tí ó wà ìyẹn ní ẹnu wọn. Ṣùgbọ́n lásìkò yìí ó yẹ ká jùmọ̀ fọwọ́sowọ́papọ̀ láti gbárùkù ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni. Ó wá ṣàlàyé wípé lóòótọ́ bóyá Tinubu ni o àbí Tinubu kọ́ ló ṣíwájú ní ọdún náà lọ́hùn ní 2014 tí wọ́n ní wípé kí Jonathan ó forí oyè sílẹ̀. Ó ní ìyẹn kan ló nítumọ̀ láti máa gbéyẹ̀wò báyìí bí kì í ṣe wípé kí ni ọ̀nà àbáyọ tí orílẹ̀ Nàìjíríà nílò láti tẹ̀síwájú ní ọ̀rọ̀ orílẹ̀ Nàìjíríà ń bí. Ó wá ní pé kókó ibẹ̀ ní wípé sẹ́wọ̀n pé ní ọdún 2014 ó ní ìṣèjọba òun kọ́kọ́ parọ́, wọ́n ní wọ́n fà akẹ́kọ̀ọ́ rí pé wọn ò jí ọmọ kankan gbé ní Chibok, àwọn ọmọ Chibok tí wọ́n jí gbé lọ wọ́n ní kò sí ní tó jọ. Ṣùgbọ́n wọ́n ní pé nígbà tí Tinubu bẹ̀rẹ̀ sí ní palantia tó ń polongo ẹni nígbà náà lọ́hùn, òun ló fi jẹ́ kó ẹ̀kọ́ ṣojú mímu o wípé lóòótọ́ òun ni wọ́n wọlé tí wọ́n palẹ̀ àwọn ọmọbìnrin akẹ́kọ̀ọ́ tí wọ́n pè ní Chibok girls ní ọdún 2014 mọ́. Ní báyìí arákùnrin ti sọ wípé kì í ṣe àsìkò yìí ní a máa sọ fún Tinubu wípé kí ó fi orí àlééfà sílẹ̀, yálà ká gbìyànjú ká máa fi àdúrà ran Tinubu lọ́wọ́ ni o. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.